àgbákò mọ̀dé o, ikọ̀ afẹ̀jẹ̀wẹ́sẹ̀ ìkọlù sílé mi, mo pàdánù ìyàwó, àwọn ọmọ mi, àwọn ọmọ mi àtìyàwó rẹ̀. Arákùnrin yìí ló mọ̀ ṣàlàyé bó ṣe pàdánù gbogbo mọ̀lẹ́bí rẹ̀ lọ́jọ́ kan ṣoṣo nípínlẹ̀ Plateau. Arákùnrin James Yohana, ẹni tó mórí bọ́ níbi ìkọlù tí àwọn agbésùnmọ̀mí ṣe sí lábúlé Kom, ìjọba ìbílẹ̀ Riyom nípínlẹ̀ Plateau ní ọjọ́ àbámẹ́ta tó kọjá, ọmọ ti sọ ìrírí rẹ̀ fáwọn oníròyìn lánàá. Ó ṣàlàyé ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí àjálù ńlá àti ìrírí aburú gbáà nínú mọ̀lẹ́bí òun o. Ó ní gẹ́lẹ́ tí àwọn agbésùnmọ̀mí náà wọ inú ìlú òun, ilé òun ni wọ́n mórí lé tí wọ́n sì béèrè òun lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí òun. Ó ní nígbà tí ọmọ wọn ọkùnrin dáhùn pé kò sí bàbá mi nílé ni wọ́n yìnbọn mọ́ ọn tí wọ́n sì pa á. Wọ́n pa ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ ọmọ oṣù mẹ́fà tó ń gbé lọ́wọ́. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé lẹ́yìn tí wọ́n pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta tán ni wọ́n já ilẹ̀kùn yàrá àwọn ọmọbìnrin òun mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n sì pa gbogbo wọn nípa oró. Ó ṣàlàyé pé ojú fèrèsé òun lòun gbà sá lọ tí òun sì dọ́gbọ́n wọ inú igbó lọ láì jẹ́ kẹ́nikẹ́ni mọ̀. James ní nígbà tí ikọ̀ àwọn ọmọ ogun náà máa fi dé tí òun sì padà, ọ̀sán ti já, ọ̀run ti dọ̀pá. Gbogbo àwọn mọ̀lẹ́bí òun ni wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ aburú náà lọ. Kọ́lọ̀ mọ̀jà ṣàgbákò, ìjọ ẹbí bá ń palẹ̀ kọ́lọ̀ mọ̀jà bá wọn sílé, ìjọ ẹbí bá ń pọ̀ náà Èdùà mọ̀jà bá wọn rìnnà ń jọ́nà o. Arákùnrin James Yohana ó sì pàdánù gbogbo mọ̀lẹ́bí rẹ̀ lọ́jọ́ kan ṣoṣo. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà ẹ sábàlá àríwísí, ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.